Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ kejì oṣù kìíní ọdún 2025. A kú àṣepọ̀ ọdún o. Ààrẹ Tinubu ti bá àwọn gómìnà lórílẹ̀‐èdè yìí sọ̀rọ̀ o. Ó ní wọ́n ṣe pàtàkì púpọ̀ nínú iṣẹ́ ìdàgbàsókè orílẹ̀‐èdè Nàìjíríà tóun gùn lé. Ó ní kò sí ẹnikẹ́ni tó lè gba ìṣàkóso ìjọba ìbílẹ̀ lọ́wọ́ wọn. Ó ní orílẹ̀‐èdè Nàìjíríà yóò rí ọ̀nà àbáyọ ṣùgbọ́n ó gba ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àti ìfàyàrán. Àwọn gómìnà náà gbóṣùbà káre fún ààrẹ pẹ̀lú bí wọ́n ṣe ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tó tayọ jùlọ lọ́dún 2024. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti sọ̀rọ̀ lórí àtúnṣe òfin owó orí àti àfikún owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́. Wọ́n ní ìgbésẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ gbangba làṣántà kó sì lóòótọ́ nínú. Ó ní kò yẹ káwọn tún dúró fún ọdún 5 kí owó oṣù òṣìṣẹ́ tuntun tó jẹ́ gbígbéyẹ̀wò. Aya ààrẹ àtàwọn aya gómìnà lórílẹ̀‐èdè yìí ti kí àwọn ọmọ tuntun káàbọ̀. Ẹgbẹ́ òṣèlú PDP ti sọ̀rọ̀ o. Wọ́n ní iṣẹ́ ọdún tuntun tí ààrẹ Tinubu jẹ́ fún àwọn ọmọ Nàìjíríà jẹ́ èyí tí kò ní ìrètí kankan rárá. Aṣáájú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn Bámidélé ṣàgbéjáde àwọn iṣẹ́ ńláńlá tó wà níwájú ilé ìgbìmọ̀ aṣòfin lọ́dún yìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Palestine 28 ní orílẹ̀-èdè Israeli gbẹ̀mí wọn níbi ìkọlù tuntun tó wáyé ní Gaza. Òkú àwọn 10 ni wọ́n ti rí báyìí. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ti gé àmì Liverpool kù lórí tábìlì English Premier League pẹ̀lú bó ṣe jáwé olúborí nígbà tó kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brentford. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.